Ẹ káàsán sà. Ẹ káàsán. Fún gbogbo àwọn tó ń láǹfààní àti wò wá nílé, bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá. Orúkọ mi ni Wálé Adébáyọ̀, alága Interparty Advisory Council. Mo sí alága gbogbo political parties tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí alága àwọn ẹgbẹ́ òṣèlú tó ń rí sí gbogbo ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, kí ni tí ẹ lè bá wa sọ ní pẹrẹjogi nípa ètò ìdìbò èyí tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀ṣun? Nǹkan tá a lè sọ ní kúkúrú ni wípé kí àwọn èèyàn wa kí wọ́n jáde ní ọjọ́ ìbò, kí wọ́n kàn lọ dìbò fún ẹni tí wọ́n fẹ́ àti pátì tí wọ́n bá nífẹ̀ẹ́ láti dìbò fún, pé kò ní sí wàhálà kankan. Gẹ́gẹ́ bí alága IPAC yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, kí ni tí ojúṣe wo gan ni IPAC, ipa wo ni wọ́n ń kó láti rí wípé ìdàgbàsókè ó ń bá àwọn ẹgbẹ́ òṣèlú? Níwọ̀n gba ìgbà tí àwa dé orí oyè ní ọdún kan sí ìgbà tá a wà yìí, a ti ní ìpàdé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Lára wọn ni INEC tó ń ṣe àkóso ìbò. A lè jẹ́ kó yé wọn pé kò sí kékeré ẹgbẹ́, so kò dẹ̀ sí ẹgbẹ́ kan pé ẹgbẹ́ kan ojú ẹgbẹ́ kan lọ, pé nǹkan tí wọ́n bá rò pé ó yẹ kí ẹgbẹ́ kan gbọ́, ẹgbẹ́ yòókù náà sì gbọ́dọ̀ gbọ́. A lè jẹ́ kó yé wọn pé láti fi lè jẹ́ kí gbogbo nǹkan tó bá fẹ́ sọ fún àwọn tó ní ẹ̀tọ́ láti dìbò, gbogbo nǹkan tó bá fẹ́ sọ fún wọn, kán jẹ́ kó wá sí ọ̀dọ̀ wa, torí àwa là á mọ̀ bá ṣe sọ fún àwọn ọmọ ẹgbẹ́ wa gbogbo, so that gbogbo kìíní yẹn a lè dọ́dọ̀ àwọn tó máa dìbò. Then a tún ṣe nǹkan tá ń pè ní voters education, táwọn olóyìnbó ń pè ní voters education. A jẹ́ káwọn èèyàn mọ̀ nípa bọ́n ṣe ń dìbò, ibi kátó fi ń dìbò. Then again, eléyìí tí wọ́n tún táwọn INEC ń ṣe lọ́wọ́ tá ń pè ní continuous voters registration, àti jáde síta láti jẹ́ kí àwọn èèyàn wa láti jẹ́ kí wọ́n mọ̀ pé ó di dandan fún wọn ni pé ẹni tó bá fẹ́ kó níbi tó wà tẹ́lẹ̀, tó fẹ́ jẹ́ kí wọ́n gbé káàdì wọn síbi àdúgbò míì, àti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé kò ní nídìí pé kán lọ mọ́ ṣe another one. Àwọn tó bá ṣẹ̀ nídìí kán ṣẹ̀ pé ọmọ ọdún méjìdínlógún, àti tún jẹ́ kán yẹ̀ wọ́n náà wípé ó di dandan pé kí wọ́n jáde kí wọ́n lọ ṣe nǹkan táwọn olóyìnbó ń pè ní online registration, tó bá di àsìkò láti gba káàdì ìdìbò. Ìyẹn kán lọ fi orúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Lẹ́yìn ọ̀la òde yìí táwọn wò ní àjọ IPAC wọ́n fẹ́ ṣe ìdìbò sí àyà àwọn olùṣàkóso tuntun. Kí ni tí ẹ ní sọ nípa ètò ìdìbò náà? Fún títí tèmi, pẹ̀lú nǹkan tí a ti ṣe láàrin ọdún kan tá a bẹ̀rẹ̀ ìrìnàjò náà, ó dá mi lójú pé kò sẹ́ni tó máa lọ sí ibi ìdìbò tá a sọ pé tá a wò pé kíní gbogbo wa là ń tá a wò pé òun á jákulẹ̀. So pẹ̀lú gbogbo nǹkan tá a ti ṣe sẹ́yìn, a mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run á jáwé owó erékè
pé pẹ̀lú ògo Ọlọ́run lọ́la then a mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run a ti sọ fún gbogbo àwọn èèyàn wa náà kí wọ́n kì í ṣe do or die bí àṣà àwọn olóyìnbó we should pé ká play in the way it's supposed to be played. Sure.